àánú abiyamọ ṣe mí o àwọn ọmọ ẹ̀ta fi àdágbà pátá nídìí Ìyábọ̀ Òjó ní òpópónà tóògèètì sorry. bẹ́ẹ̀ ni bàbá Àjìlá sì ń sọ pé ohun tí ojú aláìgbọràn máa ń rí ìní ojú ẹ̀rí yẹn o èmi kọ́ mo sọ ọ́ ìròyìn kúmọ̀kúmọ̀ ló sọ á orúkọ mi ni Ológìníbà lórùlé ojú tó lé ojú tó ko àròlé bàbá Ìjẹ̀ṣà irújà àfihànsọ ìlẹ̀kẹ̀já tòǹtòwú èmi tí mo gbọ́dọ̀gbọ́ tewú tí mo gbọ̀n yá gbà bìẹ̀ ní gbọ̀wú alápá yarí ẹsẹ̀ tí ń bọ́ láàrin òru ẹ wá kan fìdílé ká wá kan jòkó sí nítorí pé wọ́n ti pa jẹnẹrétọ̀ shrine o Ìyábọ̀ Òjó sì sọ pé kàyéfì ńlá ló jẹ́ fún òun o látàrí wípé àwọn ọmọ ọ̀tá fi àdágbà pátá ní ọwọ́ òun ní tóògèètì ó ní ìyẹn òwádùn òun bí ó ṣe pé Davido àti àwọn tó kù rẹ̀ tó ń fi òun mọtí àti tó ń fi òun ṣe yẹ̀yẹ́ Davido kò yọ ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti mọ̀ pé ó jẹ̀bi kò yọ ṣe bẹ́ẹ̀ èmi kọ́ mo sọ́jà rẹ̀ ìròyìn kúmọ̀kúmọ̀ ló sọ ọ́ irújà àfinisọ́ ló kọ́ tèmi àfáàrè bí káàdé bá gbẹja ẹni tó ṣe olùgbọ̀wọ́ ìròyìn náà ni MC Olúọmọ lọ́sọ̀dì ẹni tó ṣe olùdarí ìròyìn náà ni Yomi Fábíyì ẹni tó ṣe PM tí gbogbo èèyàn mọ̀ sí producer manager náà ni Otop Embassy ìròyìn kan ní ju báyìí lọ ẹ má bí mi ní kọ́kọ́ inú ìwé ìròyìn o ẹ ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ ojú kalẹ̀ bíi akéde ọ̀pọ̀lọ́ ire o.